TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àjànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń. Adé orí báyìí gangan la fi ń mọba ìlẹ̀kẹ̀ èyí tẹ̀rí yẹn gangan la fi ń mọ̀ joyè. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ bọ̀ nígbà tí ń láǹfààní láti máa gbóhùn ẹnu mi wò mí kedere. Ẹ káàbọ̀ sórí ètò wa Ojúmọ́ Láyọ̀ láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV ẹ kú mọ̀ wípé ẹyẹ tẹ̀rí yẹn kì í fi apá kan fò. Mo ti wà láàárọ̀ tòní pẹ̀lú ẹbí kejì mi bóyá dárúkọ ẹ̀ náà kí èmi tó wá dá akọ tí. Ojúmọ́ òní mọ́ ká má gbọ́ poroporo odó òkùnkùn níkùn ká má gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀ṣọ̀ ṣùgbọ́n nígbà táwa bá ti dé ẹ ti mọ̀ wípé níre ní Yorùbá sọ pé à sọ̀rọ̀ àtàrí o ire àtayọ̀ kò ní wọ́n lọ́ọ̀dẹ kó wa òní ọjọ́ ìṣẹ́gun ó ti bá wa ṣẹ́gun ikú ó bá wa ṣẹ́gun àrùn ó bá wa ṣẹ́gun àṣeyìrí ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ láti ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n lójú òpó ìkànnì YouTube bẹ́ẹ̀ tí ń wò wá rẹ̀kẹ̀tẹ̀ ojú yẹn ò ní fọ́ ọwọ́ tẹ fi ń tẹ ò ní di olóyè Adéolú Dámilọ́lá Joseph lórúkọ mi apẹ́tẹ́ èdè Alhaji Mikael lórí afẹ́fẹ́ mo tó kí yín ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí bí wo bá tiẹ̀ lórúkọ jẹ́ ká máa lọ ní pàápàá sórí àwọn kókó ìròyìn tá a kó ẹ̀yìn mọ̀ bóyá olóko ó lè mọ́ni ṣùgbọ́n Yorùbá sọ pé ó kọ ọmọ báyìí nìjánu ọmọ àwọn kókó ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi ní sàn wọ́n bá ṣe mọ́ ṣe torí pé a fẹ́ ṣe pápá bí wọ́n ṣe ràrìkè ní pápá béèyàn bá dé pápá bá fẹ́ ràrìkè bó bá lọ yọwọ́ nu mọ́tò bó mówó lẹ̀ bó bá rántí gbàrìkè àtọyẹ owó àtìrìkè ó ti lọ́nu ọlọ́kọ̀ ó kàn ṣe bùn ó yá bùn nínú àwọn ìròyìn àkọ́kọ́ tó wà lọ́wọ́ mi o níbi tó ti ń sọ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká mójútó o nítorí wípé bí onírèsé bá lóhun òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ báyìí kò ní parẹ́ díyà á ti kú lóòótọ́ ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra àmọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ti sọ wípé ìpínlẹ̀ yìí ni ó gbé o nítorí pé ó ti dẹrù ìjọba àwa láṣètò ìsìnkú ẹ̀. Ẹ wò ó bẹ́ẹ̀ bá mọyì mi èmi náà máa mọyì ara mi wọ́n pé ilé-iṣẹ́ ààrẹ nílẹ̀ wa Nàìjíríà wọ́n ti padà sọ̀rọ̀ wípé gbogbo èyí tẹ̀ ń pariwo káàkiri wípé ààrẹ Muhammadu Buhari kò ṣe dáadáa tó gbogbo ohun tó ń ṣe pátápátá ló ń padà wá ń kó bá àwọn ọmọ Nàìjíríà ẹ sì máa míìsì ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe míìsì Jonathan lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ ààrẹ lọ́sàn yìí jáde kúlẹ̀kúlẹ̀ ohun tó sọ gan ẹ ò gbọ́ láàárọ̀ tòní. kó tó di pé mi ó máa lọ sọ́dọ̀ ẹni tó tiẹ̀ tún wá jẹ́ aláṣẹ tá a ṣe ìdìbò yàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà jẹ́ kí n sáré sọ̀rọ̀ nípa ti ìpínlẹ̀ Ògùn torí wípé Yorùbá sọ wípé ilé ẹni báyìí lèèyàn ti ń jẹ̀kútì onídodo òun lọ̀rọ̀ eléyìí tó ń jáde ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ awuyewuye èyí tó bá súyọ lẹ́yìn ètò ìdìbò òun ni wọ́n ti fún ẹgbẹ́ òṣèlú NNPP New Nigerian People's Party láàyè láti lọ ṣe àyẹ̀wò fínífíní fún ẹ̀rọ BVAS Bimodal Voters Accreditation System èyí tí wọ́n lò nínú ètò ìdìbò àti àwọn nǹkan míì tó jẹ́ àwọn ohun èlò ètò ìdìbò fún ti ìpínlẹ̀ Ògùn ẹ gbọ́ láàárọ̀ yìí lóníkùnkùndùn. Ẹ wo ẹni tí ó jẹ́ olóòtú tẹ́lẹ̀ nílẹ̀ Bìrìtìkó Boris Johnson ó mà ti padà sọ̀rọ̀ ó pé ẹ fáwọn ọmọ Nàìjíríà sílẹ̀ ẹ jẹ́ kó dìbò yan ẹni tó wọ́n látọkàn wọn ẹ wò ó ẹ fi wọ́n lẹ̀ o ẹ̀tọ́ wọn ni ẹ jẹ́ kó ṣe é bó ti ṣe wọ́n ó ń bẹ láàárọ̀ yìí nínú ìròyìn this day ẹ ò láǹfààní láti mọ kúlẹ̀ bàbá bẹ̀rẹ̀ dáadáa. ọmọ lọ́jọ́ ibi àsìkò tó láti dúpẹ́ ọmọ lọ́jọ́ ibi àsìkò rẹ̀ o wá tí ẹ sì jẹ́ kí n kúkú tó sinmi. orin ọjọ́ òbí ńlá fẹ́ kọ báyìí nítorí pé aláṣẹ tuntun tá a ṣe ìdìbò yìí ó ti dẹrù gbogbo orílẹ̀-èdè Nàìjíríà agán ni kò ṣeé dágbé
wọ́n sọ wípé àrùn tó ń ṣàbọ̀yadé gbogbo ọ̀nà ya ló ń ṣe. wọn kò easy problem ojoojúmọ́ ló ń pile up kiri. bí problem ṣe ń pile up náà láàmú dúpẹ́ kọ́lọ́run bá mi tó ti bá wa ṣe tá a tó ti rí ọjọ́ mi torí pé lójoojúmọ́ báyìí ńlọtún ọ̀tún ọjọ́ ń yọ lójoojúmọ́ báyìí lọtún ọ̀tún òrùn ràn òun ní ẹni tá a ṣe dìbò yàn gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣòfin àgbà Bọ́lá Ahmed Tinubu tó ti ń sọ wípé ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè yìí ẹ mọ̀ bá mi gbàdúrà o ẹ gbàdúrà ẹ jẹ́ kí n mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayẹyẹ ọjọ́òbí ọjọ́ 69 eléyìí tí mo pé lókè yẹpẹ 71st birthday òun ni aláṣẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ìdìbò yàn tí wọ́n sọ pé àwọn ò ṣe lọ́la òde òní. ó dáa ṣe rí ẹlẹ́jọ́ èyí tí ẹ rí yẹn bó bá ti mọ̀ pé òun jẹ̀bi kìbà yìí pẹ́ lórí ìkúnlẹ̀ Emefiele ó mà ti bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ rábàbà fọwọ́sókè ráwọ̀ ń jọ papọ̀ wípé ẹ̀yin òṣìṣẹ́ àjọ NLC ẹ̀yin ọmọ Nàìjíríà o ẹ jọ̀wọ́ ẹ jèbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ má bọ́ta ṣe ìfẹ̀hónúhàn ẹ ṣàánú ajé ẹ ṣàánú mi ṣẹ́gi lórí owó náírà èyí tí ò sí lóde yìí ẹ má ṣe ṣe ìfẹ̀hónúhàn ohun gangan ni ìròyìn ń ké láàárọ̀ tèmi Emefiele ó ń kúnlẹ̀ ó ń rábàbà kúnlẹ̀ ó ń bẹ nínú ìwé ìròyìn Trust èyí tá máa mú wá fún yín láàárọ̀ yìí láti kà. Guardian ló gáìdì gbogbo eléyìí tó wá fẹ̀gbẹ́ kẹ́ ẹ sọ́dọ̀ tèmi láàárọ̀ yìí pé kí n kà òun jáde o bí a ṣe ń sọ̀rọ̀ nípa ti aláṣẹ tá a ṣe dìbò yẹn mọ́ gbàgbé pé ìpínlẹ̀ Èkó ni bàbá mọ̀ ń ṣojú o ibẹ̀ wọn ti jáde gẹ́gẹ́ bí gómìnà nígbà kan àná tí wọ́n sì ń fa àwọn èèyàn sílẹ̀ ìpínlẹ̀ Èkó ọ̀hún mà ni wọ́n tún ti sọ̀rọ̀ báyìí o wípé gbọmọgbọmọ báyìí là ń rán fáadì tí o bá a bá tètè ṣiṣẹ́ ní gbọmọgbọmọ àwọn èèyàn ò ní mọ̀ alágbẹ̀dẹ wa tó ń lorin tímọ́tímọ́ lójú kan àmì ní bẹ́ẹ̀ o ní tá a fẹ́ fàyọ sí rèé àwọn ọlọ́kadà a ti fi òfin dè wọ́n lágbègbè kan a sì ti ń sọ fáwọn olùgbé agbègbè ọ̀hún ẹ mọ̀ lọ torí pé bóyá ojú ọ̀nà yín ni kẹwàá lẹ́ẹ̀mọ̀ wọ́kadà tí ó mọ̀ gbé yín délé bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ ní àlọ́ǹgì ẹ̀yà máa fẹsẹ̀ yín kó tẹ́ ẹ̀ bá sì lọ́kọ̀ ara yín ẹ mọ̀ ọmọ bó ṣe kàn ní ìpínlẹ̀ Èkó àwọn àgbègbè wo ni wọ́n fòfin dè ẹ gbọ́ láàárọ̀ yìí. ó da apẹ́tẹ́ òde o ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ogun àsọtẹ́lẹ̀ èyí tẹ́lẹ̀ yẹn kì máa yí parọ́ ó yá wọ́n pé àwọn aṣọ́gbà èyí tó ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n fọwọ́ sétí wọ́n fà á dáadáa fáwọn ọ̀gá wọn wọ́n pé ẹ̀yin ọ̀gá wa o etí yìí mélòó kí lẹ̀ fi ṣe wọ́n pé àwọn fi ń gbọ́ràn ẹ má máa kówó wá mi bẹ́ẹ̀ ti ṣe kó mi lọ́dún 2019 owó wo gan ni wọ́n sọ owó wo gan ni wọ́n ń jà fún ẹ wò ó ń bọ̀ láàárọ̀ yìí ó ń bẹ nínú ìwé ìròyìn Daily Post a ó mú wá a ó sì kà fún yín dáadáa láàárọ̀ tòní. ẹ máa jó o ẹ máa yọ̀ ẹ máa jó o ẹ máa yọ̀ Ọlọ́run ti fayọ̀ sáyé wa ẹ máa yọ̀ o. NLC mọ̀ ti pèròdà lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì wọn tí wọ́n mọ̀ sọ wọ́n ti pèròdà o ṣé o mọ̀ pé kò sí nǹkan kan tí yóò dé tí ò ní nídìí bí ò bá nídìí obìnrin ìjẹkùmọ́lù o wọ́n náà wọ́n fẹ́ yanṣẹ́lódì látàrí àìsí owó tó tó káàkiri lórílẹ̀‐èdè wa Nàìjíríà àmọ́ ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti sọ wípé àwa náà ti fún àwọn ilé ìfowópamọ́ tí wọ́n jẹ́ aládàáni àti fún wọn láǹfààní o wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣí ojú sílẹ̀ kó máa fáwọn ènìyàn ní owó àwọn èèyàn sì ti ń dáwọ́ dùnú látàrí ìdí eléyìí àjọ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti sọ pé a tún pèròdà lórí ẹ̀ a lè mọ yanṣẹ́lódì mọ́ bá a bá sọ pé a tún lè sọ pé ibẹ̀ náà lọ̀rọ̀ yìí wá dé ẹ gbọ́ láàárọ̀ yìí. ṣẹ́rí ẹlẹ́ṣẹ̀ èyí tẹ́ rí yẹn kì mà ní lọ láláì jìyà kódà wọ́n tún pé mi ò mọ̀ kò yé mi kò mà sí lábẹ́ òfin mọ̀ pé òṣìṣẹ́ kan rèé wọ́n mà ti pé ẹ tètè lọ yẹgi fún lóní wàrà ṣíṣà látàrí pé kíni ó pa ọ̀gá rẹ̀ ó tún pa ọmọ ọ̀gá rẹ̀ bákan náà ẹ wò ó èyí ń bẹ láàárọ̀ yìí ẹ ò láǹfààní láti gbọ́ dáadáa kò fi bẹ́ẹ̀ dùn mọ̀ nínú níbẹ̀. ọ̀dà bá àkókò bá tó á láǹfààní àti ka ilé yìí jẹ́ kí n sáré mú kókó ẹ̀ wá níbi iléjà tó sọ wípé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ wo iṣan méjì ti court àtẹ̀mí àti ayù a ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ta ló ń tọ̀hún tó sọ̀rọ̀ náà ẹ gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré lọ sẹ́ka ìpolówó ọjà ìgbé kì í yọtán nínú ìkarahun òun ni Yorùbá sọ afẹ́gẹ́ pépèpé bí awo bàbá àṣẹnà nítorí pé ìwọ̀n ikú ni Yorùbá pè níwọ̀n ìtẹ́ nítorí àkókò wa à ń lọ wá à ń bọ̀ wá gbogbo ara la fi ń bọ̀. رمضان هل هلاله
Ramadan Kareem ọpẹ́ ni fún ọba Allah tó fún wa láǹfààní èyí tó ń múni náà kí gbogbo mùmínì àti mùmínà wà àfojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò tó lọ gorí afẹ́fẹ́ àkókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 orí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé agogo 11 sí 12 ààbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. Abala méjì lètò náà pín sí abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn al-ulama àwọn àgbààgbà fọ́ọ̀rùn gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. Abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ̀ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń ròyìn kẹ́ ẹ gbé ìpolówó ọjà yín wá tó sì dájú pé ládá tó pọ̀ ní ògórí ìṣúwó náà yín wọ́n làwé tàbí ìpolówó ọjà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa 0703 822 6160 0703 822 6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. ẹ káàbọ̀ padà ẹ kú mọ̀ wípé ìkànnì yìí nìkan ṣoṣo níbẹ̀ lẹ́tí láǹfààní láti máa gbádùn àwọn ìròyìn èyí tó ń bẹ bẹ́ẹ̀ sì tó ṣe jáde láàárọ̀ yìí ló ní yàjóyàjó Sani Sodiq Abiodun bàbá kẹ́yìn SSA orí afẹ́fẹ́ ti balẹ̀ láàárọ̀ tòní ẹ̀kú mọ̀ pé àwa gangan lóye èyí táwọn èèyàn mọ̀ àwa gangan tí wọ́n náà lájì èyí táwọn èèyàn mọ̀ o ọ̀ya ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú àwọn ìròyìn èyí tó ń bẹ lọ́wọ́ mi láàárọ̀ yìí ọ̀ya wọ́n pé àkọ́kọ́ èyí tó bẹ́ẹ̀ láàárọ̀ yìí ló máa ń sọ̀rọ̀ tó tún fọ̀rọ̀ léde wípé iléeṣẹ́ ààrẹ máa ti sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wípé àwọn ọmọ Nàìjíríà ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ lẹ pé ẹ ò ní mèsì ààrẹ Muhammadu Buhari ẹ̀ ń rà ààrẹ Muhammadu Buhari ní kó ọ̀rọ̀ kódà ẹ tún sọ òkọ̀rọ̀ sí ààrẹ Muhammadu Buhari ẹ̀ ń fún ní pọ́ǹchì wípé ààrẹ ìwà tẹ́ ń wò dàtó ẹ sì ń bọ̀ wá mèsì ààrẹ ẹ̀ ń bọ̀ wá ṣe àfẹ́rí rẹ̀ tí pé bẹ́ẹ̀ tí ẹ fi àfẹ́rí Jonathan lọ́wọ́ báyìí iléeṣẹ́ ààrẹ látẹnu Garba Shehu àwọn gangan lọ́fọ̀ orílẹ̀-èdè wípé ṣe ayé ọmọ Nàìjíríà ń bẹ ti ṣe ń sọ̀rọ̀ wípé ẹ̀mí sí ààrẹ Jonathan èyí tí ó kò nípò tó gbàgbára lẹ̀ fún Muhammadu Buhari lọ́dún 2015 bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ́ẹ̀tì ṣe máa bẹ̀rẹ̀ sí ṣe àfẹ́rí ààrẹ Muhammadu Buhari èyí tí ń bẹ nípò lọ́wọ́lọ́wọ́ tí yóò gbàgbára lẹ̀ fún ààrẹ tuntun àṣẹ̀ṣẹ̀ dìbò yìí láìpẹ́ lọ́dún táwa yìí ìyẹn Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀rí Garba Shehu ó jẹ́ kó lè mọ̀ ó pé òun mọ̀ ó wípé ṣẹ̀rí ọmọ Nàìjíríà pátápátá ẹ ní àwọn àkókò tẹ máa ń fẹ́ràn àwọn èèyàn sípò àgàgà bó bá ṣe dìbò yìí wọ́n àmọ́ kété tó bá ṣe díẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní kórìíra wọn ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ ohun gbogbo lọ̀rọ̀ yín rí ẹ̀yin ọmọ Nàìjíríà òun ti mọ̀ yín tẹ́lẹ̀ àmọ́ òun kọ́kọ́ dà ó lójú bẹ́ẹ̀ sì ṣe ń sọ̀rọ̀ kùgbàkùgbé sí ààrẹ Muhammadu Buhari pé kò ṣe dáadáa tó ń bó bá ya ẹ̀yin náà lẹ́bẹ̀ẹ́ sí ní sọ̀rọ̀ wípé ààrẹ Muhammadu Buhari dà kó tètè wá gbapò padà bó bá tiẹ̀ lè ṣe ẹlẹ́ẹ̀kẹta tàbẹ́lẹ̀kẹrin tí gbogbo bá yá ẹ ó mọ̀ wípé ààrẹ Muhammadu Buhari ó ṣe gudugudu méje tóun ti yàyà mẹ́fà ẹ̀yin ọmọ Nàìjíríà o wọ́n pé ẹ ò ní pẹ́ máa mísì ààrẹ Muhammadu Buhari ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ìdáhùn ó ń bẹ lọ́wọ́ yín láàárọ̀ yìí ó ń bẹ láàárọ̀ yìí nù Wéwìn Tribune èyí tó wà lóde. Tropic Reporters ń ló rìpọ́ọ̀tù eléyìí jẹ́ kèmí náà wá tì í síta o níbi tí wọ́n ti ń sọ wípé bónírèsé bá lóhun òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parẹ́sẹ̀ èyí tí díyà ti ṣe ní ìpínlẹ̀ Ògùn ó mọ̀ ti lágbára o ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nu bà á ṣé ti eléyìí tó ṣe ní ìjọba ìbílẹ̀ rẹ̀ tí ń bẹ ní Òde Ògbólú ni ó fi ìwà ọmọlúwàbí àti ìfarajẹ̀ ó mọ̀ fi ṣiṣẹ́ ọ̀hún o gómìnà ti ìpínlẹ̀ Ògùn ọmọọba Olúwaṣeun Dàpọ̀ Abíọ́dún ó mà ló sọ̀rọ̀ òun níbi tí ó ti ń fi ìránṣẹ́ ìbánikẹ́dùn tó ti fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí
rẹ̀ ní ilé eléyìí tó ń gbé ní ìpínlẹ̀ Èkó tó sọ wípé Ọládípọ̀ Díyà ajagun gbébọn tì tó tiẹ̀ tún jẹ́ gómìnà fún ti ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣèjọba ológun bàbá mà ti ṣiṣẹ́ takuntakun nítorí gbogbo ìgbésí ayé ẹ̀ pátá ń ló fi hàn wípé ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin ó níwà ọmọlúwàbí ẹ jẹ́ kí n tiẹ̀ tún wá jayé sí lápá bí ọmọ kan ṣoná mọ́ tí kò bí igba ọmọ òun lọ̀rọ̀ Díyà o gbogbo bí tẹ́ ẹ bá ti pè é sí ibẹ̀ náà ni ó lọ o ó sì ṣe àwọn ohun tó jẹ́ wípé béèyàn bá wò ó ìgbé ayé àmọ́ dání lọ́rùn nítorí ìdí eléyìí ni gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún bá ń sọ wípé ẹ jẹ́ ká mọ́ gbàdúrà kí Ọlọ́run bá mi kó tẹ sáfẹ́fẹ́ rẹ̀ tó tún rọ gbogbo mọ̀lẹ́bí ẹ̀ wípé ẹ dákun ẹ dábọ̀ gbogbo wàhálà tàbí hílàhílo èyí tí ikú Ọládípọ̀ Díyà tí í ṣe ajagun gbébọn tì lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì tún jẹ́ ọ̀gágun ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣèjọba ológun tí wọ́n ti ṣe kọ́lọ́run bá mi kó bu òróró ìtura sí apá abẹ ìpínlẹ̀ yìí gan-an ni wọ́n sin bàbá o àwa ti gbaṣẹ́ yìí àwa gan ńlá sìn ọ̀kan lára àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ olóògbé ọ̀hún Oyèdàmọ́lá Díyà lónà bá dúpẹ́ lọ́wọ́ gómìnà pé gómìnà àmọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun fún gbogbo ilé àti wò ó pé a sin bàbá lóòótọ́ torí pé tẹ̀tẹ̀ pọ̀pọ̀ bàbá ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ kejì ó tó dé o ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ pé ẹ ṣe báyìí ẹ jẹ́ àfihàn fún yín onílù òní lajú ẹ̀lẹ̀ kí ìlú ó tú nítorí àwọn iṣẹ́ tí bàbá mi ṣe òun ló jẹ́ kẹ́ sọ pé ẹ ṣerú eléyìí nítorí ìdí èyí ẹ jẹ́ àṣe rere kó ba lè yẹ wá ní tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dọ̀la ìpínlẹ̀ Ògùn ni ó gbé ìsìnkú Díyà èyí tó jẹ́ gómìnà lábẹ́ ìṣèjọba ológun ní ìpínlẹ̀ Ògùn nígbà kan rí. Ó yá ló ní pápá láàárọ̀ tòní wọ́n pé ẹni tí ó jẹ́ olóòtú àgbà tẹ́lẹ̀ rí nílẹ̀ Bìrìtìkó Boris Johnson ó mà ti fọ̀rọ̀ léde ó pé ẹ fàwọn ọmọ Nàìjíríà sílẹ̀ ẹ jẹ́ kó dìbò yọ ẹni tó wọ́n sípò nílẹ̀ Nàìjíríà o Boris Johnson ló máa fọ̀rọ̀ yìí léde ní ìpínlẹ̀ Èkó lákòókò tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìjọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n pé kódà Sanwó-Olú gangan bẹ́ẹ̀ o wọ́n pé Boris Johnson ó sọ̀rọ̀ yìí ní kété tí orílẹ̀‐èdè Nàìjíríà ti parí ètò ìdìbò sípò ààrẹ nílẹ̀ wa Nàìjíríà kódà tó ti parí ètò ìdìbò sípò gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà o Boris Johnson nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ń jẹ́ kó lè mọ̀ wípé ṣe rí àwọn kò gbàgbé ọ̀rọ̀ èyí táwọn kan sọ nílẹ̀ wa Nàìjíríà lẹ́ẹ̀fìmọ̀ wípé ó yẹ kí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà fi àwọn ọmọ Nàìjíríà sílẹ̀ láti dìbò yan ẹnikẹ́ni èyí tó bá wù wọ́n ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ń bẹ̀ bá wo orílẹ̀‐èdè Russia fún àpẹẹrẹ ó yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n ti lọ gbé Putin ìyẹn Vladimir Putin èyí tó jẹ́ ààrẹ nílẹ̀ Russia ìjẹ́ bó bá lè ṣe bẹ́ẹ̀ èyí yóò ṣe àfihàn wípé àwọn èèyàn gangan ni wọ́n wà nípò kì í ṣe àwọn adarí àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo àwọn ìwàkiwà èyí tí wọ́n wò nílẹ̀ China pẹ̀lú orílẹ̀-èdè Russia èyí ṣe àfihàn wípé àwọn èèyàn gangan kan ni wọ́n fi wọ́n síbẹ̀ o àmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin adarí tẹ́ wà nípò ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà fúnra wọn kí wọ́n yọ ẹni tó wù wọ́n láti fi síbẹ̀ èyí yóò fún wọn láǹfààní láti ṣe irú àfihàn àwọn èèyàn tí wọ́n jẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi ohun lọ́mọ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ máa rí àwọn tí ó lè láǹfààní láti ṣe mọ́tò ẹlòmíì tó lè ṣe tẹlifíṣọ̀n àtàwọn nǹkan míì pátápátá ẹ wò ó ẹ fa ọmọ Nàìjíríà sílẹ̀ ẹ jẹ́ kó dìbò fẹ́ni tó wù yàn yóò jẹ́ kí Nàìjíríà kó lè láǹfààní àti fò lókè sí ó ń bẹ láàrọ̀ yìí nínú ìwé ìròyìn This Day Live èyí tó bẹ lóde. lójú òpóró Platform Times ilé mi ti rí eléyìí o ìpínlẹ̀ Ògùn náà ni mo ṣe wà nítorí pé awẹ́ obì kan ajẹ́rọ̀yọ́ ni mo fẹ́ jẹ́ kúnnákúnná ìta bá jẹ kúnná báyìí náà ni ó tètè wá ṣara lóore o ìpínlẹ̀ Ògùn òun ni mo wà níbi tí ilé ẹjọ́ tó rí sí ọ̀rọ̀ awuyewuye lẹ́yìn tí ètò òṣèlú tí wọ́n ti fún ẹgbẹ́ òṣèlú NNPP ní àǹfààní o láti lọ ṣe àyẹ̀wò fínífíní sí àwọn ohun tí ó jẹ́ ohun èlò ètò ìdìbò tí wọ́n lò lásìkò ìgbà tí wọ́n ṣètò ìdìbò tó wáyé ní ọjọ́ 18 oṣù ìkẹta ọdún 2023 ẹni tí í ṣe adíje dupò gómìnà lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú ọ̀hún Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ òun mà ni wọ́n lọ sí ilé ẹjọ́ eléyìí tó rí sí ọ̀rọ̀ awuyewuye èyí tó ń wáyé lẹ́yìn ètò ìdìbò tí wọ́n ń sọ wípé ẹ jẹ́ ká yẹ̀ wò dáadáa o gbogbo àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ kò tiẹ̀ tẹ́ wa lọ́rùn ogúnjọ́ oṣù ìkẹta ọdún 2023 òun ni wọ́n gbé ẹjọ́ òun lọ síwájú ilé ẹjọ́ tó ń bẹ ní ìlú Ìṣàbọ̀ tí í ṣe ní ìlú Abẹ́òkúta olúùlú ìpínlẹ̀ Ògùn tó ń sọ wípé àjọ elétò ìdìbò àpapọ̀ lórílẹ̀‐èdè yìí wọn ò fi àmì ìdánimọ̀ ẹgbẹ́ wa wọn ò fi sínú ìwé ètò ìdìbò táwọn èèyàn fi láǹfààní àti ìdìbò nbí gbogbo wa pátá là ń gbọ́ tí wọ́n ń pariwo rẹ̀ káàkiri tí wọ́n sọ wípé ẹgbẹ́ òṣèlú 12 péré ń ló kọ wọ́n bẹ nínú ètò ìdìbò ńgbà tí wọ́n wá fi tiwa náà síbẹ̀ òun ló yẹ kó fi di ẹlẹ́ẹ̀kẹtàlá ẹgbẹ́ òṣèlú 18 òun lórílẹ̀‐èdè wa Nàìjíríà fi ọwọ́ sí ṣùgbọ́n nínú ètò ìdìbò sípò gómìnà ti ìpínlẹ̀ Ògùn bí ẹgbẹ́ òṣèlú 13 ni 12 làwọn kọ jáde o táwọn èèyàn fi láǹfààní àti mọ̀ wípé ó dáa bá a ṣe ètò ìdìbò ọ̀hún rèé
látàrí ìdí èyí ni wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ ọ̀hún pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ṣe ẹ̀dà ìyẹn photocopy ká ṣe ẹ̀dà rẹ̀ ká sì lè rí gbogbo àwọn nǹkan èyí tí wọ́n lò bó bá jẹ́ pé lóòótọ́ wọn fowó kọ wá síbẹ̀ ẹ jẹ́ ká jọ rí kí gbogbo wa jọ fojú ara wa rí o nígbà tí wọ́n gbé ẹjọ́ ọ̀hún jáde wọ́n bá ń rawọ́ ẹ̀bẹ̀ pé ilé ẹjọ́ ibi tá a gbọ́rọ̀ ìdé ohun àkọ́kọ́ tí àwa fẹ́ sọ ẹ jẹ́ kí àwọn àjọ elétò ìdìbò àpapọ̀ ní orílẹ̀-èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn kí wọ́n kọ́ wá sọ tẹnu wọn lẹ́yìn yẹn ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò àpapọ̀ ní ìpínlẹ̀ Ògùn bí ọ̀gbẹ́ni Níyì Ìjálàyè ẹ jẹ́ kí òun náà wá sọ tẹnu ẹ̀ ẹni tó tún jẹ́ gíwá fún ilé ẹ̀kọ́ ifásitì ti ìlú Ìbàdàn tí wọ́n sọ wípé òun ni ó ṣètò polongo ta ló jáwé olúborí ta ni ò jáwé olúborí Adébọ̀wálé Adébáyọ̀ ẹ jẹ́ kí òun náà wá sọ tiẹ̀ mo gbàgbé kí n fọ̀jọ̀gbọ́n sí Professor Adébọ̀wálé Adébáyọ̀ òun ló kọ rẹ̀ nígbà tí wọ́n wá mú wá lọ́tún wọ́n mú lọ́sì wọ́n ní ilé ẹjọ́ ti gbà fún wa o láti lọ ṣe àyẹ̀wò rẹ̀ báwa bá sì ti ṣe tán àwa ti ń lọ àgbà lọ gbàbọ̀ rẹ̀ padà wá gbọ́ lẹ́nu wa ilé ẹjọ́ fún wọn láàyè láti lọ ṣe àyẹ̀wò fínífíní fún ẹ̀rọ BVAS bimodal voters accreditation system eléyìí tí wọ́n lò lásìkò ètò ìdìbò àti àwọn nǹkan ètò ìdìbò míì. ẹkún mọ̀ wípé bẹ́lẹ́ṣẹ̀ bá ti mọ̀ wípé òun gangan lòún jẹ̀bi wọ́n pe irúfẹ́ lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ kì bá yí pẹ́ lórí ìkúnlẹ̀ wọ́n pe Emefiele ìyẹn Godwin tí ń ṣe adarí fún báǹkì àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ó máa ti bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ rábàbà fọwọ́ sókè wípé ẹ jọ̀wọ́ ẹ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọdé gangan tẹ́rì yẹn òun gangan ló ṣe mí mi ò mọ̀ ǹjẹ́ ń bá mọ̀ mi ò mà ní dáwọ́lé Godwin Emefiele adarí fún báǹkì àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ó mà ti bẹ̀rẹ̀ sí ní bẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí wípé ẹ jọ̀wọ́ ẹ jèbúrẹ́ wọ́n pé èyí wáyé lákòókò tí wọ́n ń ṣe ètò ìpàdé kan èyí tó wáyé lánàá lórí bí àjọ NLC ti ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ wípé bó bá di ní ọ̀la ọjọ́rú àwọn yóò bọ́ta bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn dàṣẹ́ sílẹ̀ o àmọ́ Godwin Emefiele ó mọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí yóò ṣàkóbá púpọ̀ fètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kódà yóò tún ṣàkóbá fáwọn báǹkì kéékèèké èyí tó ṣeé ṣe kí ìkọlù wáyé níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ńlẹ̀ wa Nàìjíríà àti àwọn adarí ní ilé àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ o wọ́n pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá fi ìkùkù sọ́ọ́nù wípé ó da nǹkan báyìí ńlá ó ṣe nǹkan báyìí gangan ni yóò wáyé ń bẹ̀ adarí fún àjọ NLC nílẹ̀ wa Nàìjíríà Joe Ajaero ohun gangan bẹ́ẹ̀ pẹ̀lú àwọn adarí òṣìṣẹ́ míì níbẹ̀ gangan ló ti jókòó pẹ̀lú Godwin Emefiele àkókò yìí lọ pé Emefiele bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé ẹ jọ̀wọ́ ẹ má mà bọ́ta ṣe ìfẹ̀hónúhàn lọ́la ọjọ́rú bí bẹ́ẹ̀ kọ́ yóò ṣe àkóbá ńláńlá fún ètò ọrọ̀ ajé nílẹ̀ wa Nàìjíríà àgàgà àwọn báǹkì kéékèèké èyí tẹ̀rí yẹn ọ̀kan lára àwọn òṣìṣẹ́ èyí tó wà nílé iṣẹ́ ìjọba nílẹ̀ wa Nàìjíríà padà wá fi lé àwọn oníròyìn wípé ẹ wò ó àwọn méjèèjì wọ́n ti padà fi ìkòkò sọ́ọ́dún wọ́n pé báyìí gangan làwọn yóò ṣe àmọ́ wọ́n pé bó pẹ́ ń bóyá lónìí olónìí àjọ èyí tí ń rí sáwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà sọ pé àwọn ṣetán láti fọ̀rọ̀ léde ìgbésẹ̀ èyí tó kàn àmọ́ síbẹ̀síbẹ̀ Emefiele ó ti bẹ̀bẹ̀ ó pé ẹ dáríjì mí ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ó ń kúnlẹ̀ ó ń rábàbà ó ń bẹ àjọ NLC nílẹ̀ wa Nàìjíríà ǹbá ṣe ǹbá mọ̀ ǹbá má ṣe o ẹ wò ó ìyẹn wà láàrọ̀ yìí nínú Global Daily Trust èyí tó wà lóde. ọ̀dà ọmọ ọlọ́jọ́ yìí bí àsìkò tó kájọ dúpẹ́ òun lórin eléyìí tó ń tì bẹnu fún ẹni tó jẹ́ aláṣẹ tá a ṣe ìdìbòyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú aṣòfin àgbà Bọ́lá Ahmed Tinubu níbi tó ti ń gbàdúrà tó tún rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí pé ẹ dákun ẹ dábọ̀ o mò ń retí àdúrà yín èyí tó nípọn tèmi náà ó sì máa dúpẹ́ fún Ọlọ́run bá mi wípé lókè èèpẹ̀ yìí sẹ́ nígbà tí ó bá fi di ọjọ́rú ọ̀la ìyẹn ọjọ́ Wednesday ọjọ́ tó pín ọ̀sẹ̀ sí méjì mẹ́ta kan àti lò ó ṣáájú báyìí òní lọ́jọ́ kẹta láàrin ọ̀sẹ̀ tá a ti lò Sunday Monday Tuesday ṣe ti mọ̀ èyí tó wà láàrin ó tún kù mẹ́ta míì lẹ́yìn ẹ̀ lọ́n fi ń pè lọ́jọ́rú o ipò tó bá ti di ọjọ́rú lè ní fúnra mi tí mo ṣe ayẹyẹ ọdún kọkànléláàádọ́rin mi 71 years lókè èèpẹ̀ ṣẹ́rí gbogbo àdúrà ọ̀hún ibi tí ó ti wáyé gan ìpínlẹ̀ Èkó ni ó ti wáyé o àti àwọn apá àbòmíì ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n ní sàn-án ibi tí yóò ti wáyé ní gbòógè orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn gangan àbí ìpínlẹ̀ Èkó ni o ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìpolongo fún Tinubu Túndé Rahman
ló jẹ́ kó léde ní ọjọ́ Monday ní ìlú Àbújá ìyẹn àná gangan tó sọ wípé gbogbo àwọn ojúkò mọ́ṣáláṣí pátá òun láti ṣe o èyí tó ń bẹ ní gbogbo àwọn ẹkùn bíi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó tó fi mọ́ mọ́ṣáláṣí ojúkò tí ń bẹ ní Aláùsá àti ti Ìkẹjà níbẹ̀ náà láti ṣe àdúrà ọ̀hún tí yóò fi nípọn náà bá ń sọ wípé lásìkò àdúrà ìṣe là ń gbàdúrà wípé ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ ká máa bẹ̀bẹ̀ fún àlàáfíà ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè wa Nàìjíríà kì í ṣe aláṣẹ tá a ṣe dìbò yan aṣíwájú aṣòfin àgbà Bọ́lá Ahmed Tinubu nìkan ṣo ni wọ́n máa gbàdúrà fún wọn tún gbàdúrà fún aláṣẹ Muhammadu Buhari ìyàwó rẹ̀ Aisha Buhari ẹni tó jẹ́ aláṣẹ tá a ṣe dìbò yàn Tinubu tóun ti ìyàwó rẹ̀ sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu igbákejì aláṣẹ tá a ṣe dìbò yàn aṣòfin àgbà Kashim Shettima àti ìyàwó rẹ̀ Hajiya Nana Shettima àgbàdúrà fún wọn gómìnà ìpínlẹ̀ Èkó náà gómìnà Babájídé Sanwó-Olú àgbàdúrà fún náà àti àwọn gómìnà yòókù káàkiri àwọn ìpínlẹ̀ 45 tó kù tá a bá ti yọ ìpínlẹ̀ Èkó kúrò ńbẹ̀ tó fi mú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà káàkiri orílẹ̀-èdè yìí àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin káàkiri ní àwọn ìpínlẹ̀ gbogbo wọn pátá lánàá wà dùà sí nítorí pé gbogbo wa pátá la fẹ́ kí nǹkan ó dà o ayẹyẹ ọjọ́ 21 eléyìí tí mo ti wá ní tí mo fẹ́ ṣe lókè èpè yìí ẹ jẹ́ kájọ gbàdúrà fún ìṣọ̀kan ìtẹ̀síwájú àti àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà ojú òpó ròyìn The Nation ni mo tún ròyìn ẹ̀ka láàárọ̀ yìí. ó dá láàárọ̀ tòde ń wọ́n pé ṣe rí ogun àsọtẹ́lẹ̀ èyí tẹ wí yẹn kìbà yín parọ́ ìyẹn àrò tó bá gbọ́n. wọn pe ṣe rí àwọn òṣìṣẹ́ èyí tá a mọ̀ sí wọ́dà tàbí èyí táwọn kan tún pè ní aṣọ́gbà tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n mà ti fọ̀rọ̀ léde wọ́n pé ẹ̀yin ọ̀gá wa o àwọn èèyàn náà dáhùn wọ́n pé o etí yìí mélòó kí lẹ̀ fi ṣe wọ́n pé àwọn fi ń gbọ́ràn bá ní ẹ wò ó owó èyí tí ìjọba àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n pé kẹ́ kó fún àwọn lákòókò tí ètò ìdìbò wáyé lọ́jọ́ 25 oṣù kejì tó ń ti ọjọ́ 22 oṣù kẹta tí a wà yìí ẹ má kó wọ̀ ọ̀hún mi ò ń bẹ bá kó mi èṣù ohun gbogbo lẹ̀ ń fà lẹ́sẹ̀ àwọn òṣìṣẹ́ yìí wọ́n pé bẹ́ẹ̀ bá gbàgbé lọ́dún 2019 ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí àwọn ọ̀gálọ̀gá nínú àjọ èyí tí ó ń rí sí àwọn aṣọ́gbà nílẹ̀ wa Nàìjíríà wọ́n kó wọ̀ ọ̀hún mi àwọn ò sì mọbi tí wọ̀ ọ̀hún wà títí dòní wọ́n pẹ́ lákòókò tá à ń sọ yìí àwọn máa bẹ̀rẹ̀ sí ní bá wọn jà kódà àwọn bá wọn ọ̀yá àjà kò ní pẹ́ díẹ̀ lára àwọn làwọn rówó ọ̀hún gbà ó wọ́n pẹ́ lákòókò tètò ìdìbò ń wáyé làwọn fowó àpò àwọn làwọn fi ṣiṣẹ́ ní ìrètí wípé níṣe ni ìjọba àpapọ̀ yóò sanwó fún àwọn àmọ́ ṣe rí àwọn lọ́gàálọ́gàá èyí tí ń bẹ nínú àjọ tá à ń sọ yìí wọ́n kó wọ̀ ọ̀hún mi ẹnikẹ́ni ò sì mọbi tó wọlé sí títí dòní àmọ́ tọdún 2023 àwọn ò ní gbà kó tún wáyé o wọ́n pé èsì sìtẹ́rì yẹn kì máa ń jóni lẹ́ẹ̀mejì ẹ wò ó èèyàn lọ́nà láti máa gbọ́n bẹ́ẹ̀ sì kó sì máa kọ́gbọ́n sí ni ẹ wò ó àwọn òṣìṣẹ́ tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti padà sọ̀rọ̀ wọ́n sì fọ̀rọ̀ léde wọ́n pé àwọn ò ní jókòó káwọn máa wò kí atẹ́kùn burúkú kó bẹ̀rẹ̀ sí máa fẹ́ lọ àwọn lójú kó padà wá gbójú lọ́wọ́ àwọn ò ní fàyè sílẹ̀ káwọn ọ̀gálọ̀gá kọ́ lu àwọn gẹ́bí ẹrú káwọn bẹ̀rẹ̀ sí máa kó wọ̀ ọ̀hún sápò ẹ wò ó àkókò tá a wà yìí owó àwọn ni ogún àwọn ni àwọn làwọn sì ṣiṣẹ́ fún lọ́dọ̀ gbọ̀n ní kí àwọn gbà á àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní ìpínlẹ̀ Cross River James Oko òun náà ti padà sọ̀rọ̀ ó pé ẹ wò ó àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lóní pẹrẹwu báyìí lórí báwọn yóò ti ṣe bẹ̀rẹ̀ sí sanwó fáwọn òṣìṣẹ́ èyí tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n owó wọn ni lóòótọ́ àwọn gan-an ní àmọ́ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà táwọn nílò láti tẹ̀lé torí owó ìjọba ni ẹ wò ó àwọn òṣìṣẹ́ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n fọwọ́ wọn fi sí etí wọ́n fà á dáadáa fáwọn ọ̀gá wọn pé ẹ má gbìyànjú láti kó wá mi ń bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ ń fèsù lẹ́sẹ̀ ni. mọ́ fèsù lẹ́sẹ̀ nítorí ẹ̀ ló ṣe sọ pé lágbègbè kan ẹ mọ́gbọ̀n kadà débẹ̀ kẹ́ máa lọ fèsù lẹ́sẹ̀ ìpínlẹ̀ Èkó lèmi balẹ̀ bàgẹ́ sí o níbi tó ti ń sọ wípé a ti fi òfin dé àwọn aráàlú àti àwọn ọlọ́kadà lágbègbè bíi mélòó kan ẹ fẹ́ gbọ́ àwọn agbègbè ọ̀hún nígbà tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú níbi tó ti ń sọ̀rọ̀ ó sọ wípé ìjọba ìbílẹ̀ 10 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn ẹkùn ìdàgbàsókè bíi 15 òun láti fi àwọn òfin dè o pé kí àwọn ènìyàn kí wọ́n má gun ọ̀kadà gba ojú ọ̀nà yìí àtọlọ́kadà
àti àwọn èrò ọ̀kadà ẹ̀yin méjèèjì lẹ́jọ́ fẹ̀wọ̀n jura o tẹ́ ẹ bá ti lọ láǹfààní àti lọ lu ìgbàdí òfin nígbà tó jẹ́ wípé ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ti ìrìnkèrindò ọkọ̀ fún gómìnà Ṣọlá Gíwá ló jẹ́ kí ọ̀rọ̀ òun léde o wípé àwọn agbègbè tí a sọ ọ̀hún rèé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ dáadáa kẹ́ ẹ wá gbọ́ ọjọ́ ajé Monday àná ló fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ o ó lágbègbè Kòṣọ̀fẹ́ Òṣòdì Ìsọlọ̀ Ṣómólú Mùṣín Àpápá Ìkẹjà erékùṣù ìpínlẹ̀ Èkó tó ń pè ní Lagos Island Lagos Mainland Sùúrùlérè Etí Ọ̀sà àti àwọn agbègbè bíi Òjòdú Onígbòǹgbò Lagos Island East Yaba Kókà Àgùdà àti Etí Ọ̀sà West Ìrú Victoria Island Ìkòyí Ọbalẹ́ndé Ìkòsísí Ìṣẹ̀rẹ̀ Àgbòyí Kétu Ìsọlọ̀ Èjìgbò Bàrígà Òdì Olówó gbogbo àwọn agbègbè yìí bẹ́ẹ̀ bá ti lọ láǹfààní àti gun ọ̀kadà gba ọ̀nà ọbẹ̀ yẹn lásán bàbá ti lè mú àtiwọ́ tó jọ́ lọ́kadà àtiwọ́ tó jẹ́rò ọlọ́kọ̀ odindi ọdún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi lọ fi ẹ̀wọ̀n dúra o wọ́n fa ọ̀rọ̀ wọn léde dáadáa wọ́n sì ń sọ wípé wọ́n ń rọ gbogbo àwọn aráàlú láti lè jìnnà sí gbogbo àwọn agbègbè tí wọ́n sọ yìí pẹ̀lú ọ̀kadà tó o bá ti wọ BRT tó o dẹ̀ ti lè wọ àlọ́ǹgì kó o bọ́lẹ̀ kó o tètè yá bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rẹ́rìn ọlọ́run bá mi ó pèsè nǹkan ìrìnà fún kálukú ìtàfi ṣe kẹta ẹsẹ̀ wa ọlọ́run ó pèsè rẹ̀ tá a fi mọ́ lọ tá a mọ̀ bọ̀ pẹ̀lú ìrọ̀rùn ìjọba ìpínlẹ̀ Èkó ti fòfin de àwọn ọlọ́kadà láwọn agbègbè ìjọba ìbílẹ̀ bíi 10 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn agbègbè ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ bíi 15 ìyẹn LCDA 15 àti local government 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo agbègbè tí wọ́n ti sọ yìí o ẹ gbọ́ dáadáa tẹ́ ẹ bá fẹ́ kà á ẹ lọ ṣẹ̀rí ẹ̀ lójú òpó ròyìn The Guardian ibẹ̀ mo ti rí mú láàárọ̀ yìí. ó dá lóní pàápàá jẹ́ à ń tètè mú lọ sí ìpínlẹ̀ Èkó wọ́n pé ẹlẹ́ṣẹ̀ èyí tí rí yẹn kò mà ní lọ láláì jìyà gbogbo ṣebiṣebi pátápátá lọ́dọ̀ ni ó ń bọ̀ láti wá kéré iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́jọ́ kan wọ́n pé ilé ẹjọ́ èyí tó ń bẹ ní ìlú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ọmọ ti sọ wípé ẹ̀rí Joseph Ogbu ẹni tó jẹ́ arákùnrin kan èyí tó gbẹ̀mí lẹ́nu ọ̀gá rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ẹni kí wọ́n tètè lọ yẹgi fún lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pé ṣẹ̀rí Joseph Ogbu òun gbọ̀ngàn ló gbẹ̀mí lẹ́nu màmá àgbàlagbà kan tí ò ju ọmọ ọdún mọ́kàndínláàádọ́rùn lọ kódà ó tún gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ olúwa èyí tó jẹ́ ọmọ màmá náà wọ́n pé màmá èyí tó gbẹ̀mí lẹ́nu rẹ̀ la mọ̀ sí Àjọkẹ́ Jọ̀ọ̀nù ẹni tó jẹ́ adájọ́ èyí tó ń bẹ lórí ẹjọ́ náà Mọ́dúpẹ́ Nìkó Clay ó padà wá ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ṣeré arákùnrin èyí tí wọ́n pè ní Joseph Ogbu ìwàkiwà ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà òun gangan ló wu ìwà láabi tá à ń sọ yìí ó gbẹ̀mí lẹ́nu àwọn ọ̀gá rẹ̀ èyí túmọ̀ sí pé kí ni ìwà àpànìyàn gangan la fi kàn án ìyẹn ẹ̀sùn ìpànìyàn la fi kàn án kódà ó tún wá jà wọ́n lólè ìyẹn túmọ̀ sí pé kí ni ẹ̀sùn wípé ó jani lólè àtúnfi kàn bẹ̀ o ẹni tó wá jẹ́ adájọ́ Nìkó ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ṣẹ́rí arákùnrin tí a mọ̀ sí John Ogbu yìí lóòótọ́ ohun gangan ló wu ìwà láabi yìí àkọ́kọ́ ó fi ọ̀bẹ ó fi gún ọ̀gá rẹ̀ kódà ó tún ṣe ìkà èyí tó burú jáì títí ẹ̀mí fi padà bọ́ lẹ́nu Àjọkẹ́ Jọ̀ọ̀nù mọ̀ pé àgbà tí àwọn ń bèrè lọ́wọ́ rẹ̀ níṣẹ́ ni kò lè sọ ńbẹ̀ sì rèé kò lè sọ pé òun gangan lòun hùwà bẹ́ẹ̀ mọ̀ pé ó kọ́kọ́ mú ọrùn arábìnrin náà ìyẹn ọ̀rọ̀ olúwa ó kọ́kọ́ fún ìyẹn títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ kó di pé ó padà wá mú ọ̀bẹ láti fi gún ọ̀gá rẹ̀ níkùn o wọ́n ní pé ìwà yìí sì rèé ó burú jáì wọ́n kó lákòókò tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní rí àwọn ẹrù ọ̀gá rẹ̀ lọ́dọ̀ rẹ̀ èyí ṣe àfihàn wípé òun gbogbo ló wu ìwà láabi yìí kódà ọwọ́ bá láago 2 òru lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n pe ṣẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀ mà ní adájọ́ Nìkó ó pe ìwọ Joseph Ogbu lóòótọ́ ilé ẹjọ́ ti rí pé ìwọ gángan ló jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ẹ́ fún ìdí èyí adájọ́ ikú fún ẹ tètè lọ yẹgi fún títí tí ẹ̀mí yóò fi padà bọ́ lára rẹ̀ adájọ́ bá ṣe báyìí ló bá pé àfikọ́ lọ́hùn kó dáríjì ẹ́ kó sì gba ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ arákùnrin bá bẹ̀rẹ̀ sí ní bú sẹ́gun ó pé ẹ wò ó ẹ ṣàánú mi èmi gangan kan mọ̀ ṣe kódà màmá tẹ́rí yẹn wọn ò kún ṣojú mi àpẹ ẹ wò ó ẹ máa gbé lọ òun gangan ló jẹ̀bi ẹ̀sùn tó fi kàn án ó ń bẹ láàrọ̀ yìí nínú lórí Daily Post èyí tó wà lóde. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o àníkìílẹ̀ ti rí o
àṣẹṣẹ bẹ̀rẹ̀ kì í lẹ ti rí níbo tún ìjà tún lọ báyìí láàrin èmi àti ẹ̀já ṣe bẹ̀rẹ̀ níṣan méjì ti court ó dá kò sí wàhálà ṣùgbọ́n ilé tí mo fẹ́ kà kì í ṣe èmi àti ẹ̀ la kọ sínú ìròyìn. èmi àti màtí bá máa jà a máa gidi gọ́ọ̀lì gidi gan ni. máa gbọ́ ọkùnrin méjì àtọkùnrin mẹ́sàn-án. mo ti gbọ́ méjìlá. mi gbọ́ mo ti gbọ́ àdí méjìlá mi gbọ́ nínú ìtọ̀kọ́kùnrin kan jẹ́ méjìlá. Wike ó mọ̀ tí nà ká àlébù tó ti ń sọ wípé áyù láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kí ló tí ì rí àbẹ́ ẹ ti sùn ní oorun wẹ̀ nílùú àkókò yìí kọ́ ò gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike ló jẹ́ kí ọ̀rọ̀ òun léde wípé àtẹ̀mí àti alága àpapọ̀ ńlọ ti ń sọ̀rọ̀ tó tún nàka sí lọ́ọ̀kan pé ìwọ èmi àti ẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àjọ mẹ́kẹ́ni ìyọ̀chà ayù lọ gbáradì fún àwọn ìpèníjà èyí tẹ́mi àti ẹ tájọ mọ̀ fi kojú ara wa o nítorí ẹ̀sùn eléyìí tó kọ́kọ́ fi kan ayù tó sọ wípé ó mà gba owó kọ́bẹ̀ ìyẹn owó rìbá tẹ́lẹ̀ ló ń pè ní bribery gẹ́gẹ́ bí alága kò tiẹ̀ tún káàtó ẹnu rẹ̀ ò kálù is incompetent òun lọ̀rọ̀ òun tó fi léde o nígbà tó ń sọ wípé ayù wọ́n ti jáwèé gbélé ẹ̀ fún gẹ́gẹ́ bí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ́jọ́ àìkú Sunday kò tiẹ̀ ń ṣe pé bóyá ṣe ni wọ́n lọ gbé wá látòkè àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú ẹ̀ gangan òun gan ni wọ́n sọ̀rọ̀ wọn tí wọ́n ń bẹ ní ẹkùn ìdìbò rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Benue òun ni wọ́n sọ wípé ó ń ṣe àwọn ìwà kan èyí tó dàbí àgàbàgebè kéèyàn máa wà tó ń tako ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì Wike náà sọ̀rọ̀ òun lọ́jọ́ Monday yẹn ọjọ́ kejì ọ̀rọ̀ èyí tí ṣe àná nígbà tó lọ ṣiṣọ́ lójú ilé ẹ̀kọ́ girama kan èyí tí wọ́n ṣí ní agbègbè Okoronu Odò tó wà ní ìpínlẹ̀ Rivers tó ń sọ wípé ayù wọn ti yọ dànù bíi jìgá ẹ má jẹ́ ń parọ́ tàn yín kò káàtó ẹnu rẹ̀ ò kálù àkókò òjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ ìgbà tí wàhálà òun gan bẹ̀rẹ̀ kó torí Yorùbá bọ̀ wọ́n sọ wípé okùn kì í gbò títí tí kó má níbi àti fà wá odò kì í ṣọ̀ṣọ̀ṣọ̀ kó má lórísun kí lórísun wàhálà àwọn gangan o wọ́n ní àsìkò tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé ní abẹ́ ẹgbẹ́ òṣèlú wọn láti lè mọ̀ àwọn wo ni ó jáde gẹ́gẹ́ bí ọmọ oyè ní ọdún 2022 òun ni wàhálà yìí ti bẹ́ẹ̀lẹ̀ láàrin Wike àti ayù nígbà tó jẹ́ wípé Wike fẹ̀yìn gbolẹ̀ tí ò láǹfààní àti jáde gẹ́gẹ́ bí adíje dupò gẹ́gẹ́ bí aláṣẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ló bá ní ayù owó tùlùtùlù ló kó sápò gbogbo owó táwọn ènìyàn kólẹ̀ ipa fẹ́fẹ́ ra nomination form gbogbo pé mo nífẹ̀ẹ́ ọkàn wípé èmi náà fẹ́ díje dupò nínú ètò ìdìbò abẹ́lé wọn owó tó ń lọ bíi bílíọ̀nù kan àti ẹ̀sùn kan 1.1 billion naira òun lówó tó ti kó sápò pẹ̀lú eléyìí o ẹ jẹ́ kó lọ kọ̀wé fipò sílẹ̀ òun ni mo ti ń pariwo tipẹ́tipẹ́ ṣùgbọ́n nígbà tí ò bá ti wá kọ̀wé fipò sílẹ̀ aṣọ tó kó ṣètò olóhùn òmàbọ̀rọ̀ ṣètò tòótó ṣé ẹ mọye tó ti ń bẹ nínú tó tòótó wọn ti wá yọ Wike ayù dànù fúnra rẹ̀ wípé kó lọ jókòó ó tiẹ̀ tún kọ̀ ẹgbọ́n ìbò lẹ́ẹ̀tì gbọ́ wípé ẹni tó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú kan ibùdó ètò ìdìbò tiẹ̀ kò jáwé olúborí mbẹ̀ ẹkùn ìdìbò rẹ̀ kò jáwé olúborí mbẹ̀ ìjọba àbílẹ̀ rẹ̀ ó tún fìdí rẹmi ó sì ti gba owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn ènìyàn wípé òun ó ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn kọ̀ níbi ìgbà tí ọkọ̀ bá fẹnu sọlẹ̀ èmi àti ayù wàhálà ṣẹ́ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fà á ó ti ń nàka ẹ̀yin náà ń rí bó ṣe ń sọ ó ń nàka lọ́ọ̀kan pé àtèmi àti ẹ the battle line has just been drawn wàhálà yẹn ṣẹlẹ̀ láàrin Wike àti ìyọ̀chà ayù nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. ó yá ẹjẹ́ ń tètè máa lọ sí ìpínlẹ̀ Èkó ní ilé ẹjọ́ èyí tó ń bẹ ní ìlú Ìkẹjà o wọ́n pe ìṣẹ̀rí pàìtọ̀ kan òun lọ́mà ti fẹ̀sùn kàn wípé pàìtọ̀ yìí ó lọ ṣe yòókẹ́yòókẹ́ pẹ̀lú ọmọ ọdún mẹ́tàdínlógún bẹ́ẹ̀ o àṣé pàìtọ̀ náà á tún máa ṣe yòókẹ́yòókẹ́ lọ́nà àbádé wọ́n pe pàìtọ̀ ń làmọ̀ sí Chris MC Douglas àṣé òun náà fẹ́ràn láti máa ṣe yòókẹ́yòókẹ́ o wọ́n pe ẹni tó jẹ́ dókítà kan arábìnrin Maria Fàdákà ló ti kọ́kọ́ wá fi ìdí rẹ̀ múlẹ̀ fún ilé ẹjọ́ wípé ẹ wò ó ṣẹ́rí pàìtọ̀ èyí tó ń bẹ lórí ìjọ tá a mọ̀ sí Peculiar Generation Assembly Church ní ìpínlẹ̀ Èkó lóòótọ́ ni bàbá ṣe yòókẹ́yòókẹ́ ọ̀hún lákòókò táwọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí ní ilé ìwòsàn dáwọn wọn pe níbẹ̀ kódà ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà dókítà Babájídé Martins tó tún jẹ́ adarí fún àwọn tó jẹ́ agbẹjọ́rò fún ìjọba lórí ẹjọ́ náà ó máa fi ìdí rẹ̀ múlẹ̀ o wípé lọ́jọ́ kejìlá oṣù karùn-ún ọdún 2020 làwọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí kódà arábìnrin ṣe kọ́kọ́ wá wípé ẹ wò ó python ṣe yòókẹ́yòókẹ́ pẹ̀lú òun lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí bẹ̀ làwọn ti rí pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ múṣẹ̀ o wọ́n pe kódà ní ọjọ́ kẹrìnlá ọdún 2020 lóṣù karùn-ún àwọn tún bẹ̀rẹ̀ sí máa rí àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó ń bẹ̀ o ẹni tó wá jẹ́ adarí fún ilé ẹjọ́ náà ìyẹn Ramon Oshodi ló bá pé ẹ wò ó ẹjẹ́ àsún ẹjọ́ iná síwájú ìyẹn ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tí a wà yìí láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ èyí tó kàn ó àmọ́ bẹ́ẹ̀ bá gbàgbé ṣẹ́rí ìǹpẹ́tọ̀ ọlọ́pàá kan ìyẹn Àkúpọ̀wò
Òmìnirè àti ìyá tó bí ọmọ náà lọ́tún kan fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kìíní ọdún tí a wà yìí pé ṣẹ́rí python yìí oníṣẹ́ láabi ni lọ́pọ̀lọpọ̀ ìgbà lóòótọ́ lọ́mọ òun fi ìdí rẹ̀ múlẹ̀ pé python ń ṣe yùnkẹ́yùnkẹ́ lọ́nà àbádé pẹ̀lú òun kọ́nà wá ṣàánú wa kó sì máa bá wa ṣọ́ àwọn ọmọ wa nílẹ̀ wa Nàìjíríà. àwọn ọmọ yìí náà ní kọ́lọ́hún ṣàánú wa nítorí pé káwé fún ni ká gbọ́ òun láwọlé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà ńlá wọlé ajérò ẹni tá a bá sọ̀rọ̀ tó bá gbọ́ iye àwúlò tiẹ̀ náà ni o àwọn ọmọ méjì kan rèé o tí wọ́n jẹ́ ìbejì ńṣe la máa ń gbọ́ wípé a lè bí ni láti inú kan náà ṣùgbọ́n kí wà àwọn méjèèjì kó má jọra wọn o àwọn méjèèjì ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ láti lọ jalè tó sì jẹ́ wípé ilé ẹjọ́ májísírèètì kan eléyìí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì òun ni wọ́n mà ti gbé wọn jàǹtó Adó Èkìtì ẹ mọ̀ pé Èkìtì Adó Èkìtì ìpínlẹ̀ rẹ̀ ní Èkìtì olú ìlú wọn òun ní jẹ́ Adó Èkìtì o wọ́n gbé Táíwò àti Kẹ́hìndé Sunday tí wọ́n ní ó yá ẹ máa nìṣó ní ọgbà atúnidá atúnirọ eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkìtì lórí pé ẹ ti jí àwọn nǹkan tó jẹ́ ohun èlò iná tí ń bẹ nínú ilé àti mátírẹ́sì téèyàn fi ń sùn ìyẹn bẹ́ẹ̀dì fóòmù tá a mọ́ fi ń sùn pẹ̀lú àwọn nǹkan míì tó jẹ́ nǹkan tó jẹ́ olówó iyebíye nígbà tó ń wo gbogbo owó ọ̀hún papọ̀ wọ́n ní ó ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà okòólélẹ́gbẹ̀rin ó lé márùn-ún 825,000 naira òun ní gbogbo nǹkan tí wọ́n jí gbé ọ̀hún o àwọn ọmọ méjèèjì ọmọ ọdún mọ́kàndínlógún ni wọ́n 19 years ẹ má gbàgbé ìbejì ni wọ́n wá fi ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kàn wọ́n ẹ̀sùn àkọ́kọ́ ni pé wọ́n fọ́lé ẹ̀sùn kejì tún ni pé wọ́n jalè ẹni tó wá jẹ́rìí pẹ́tọ́ ọlọ́pàá tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún Olúwo Àpáta ló jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún léde fún ilé ẹjọ́ ò níbi tó ń sọ wípé aago kan òru òun làwọn ọmọ méjèèjì yìí tí wọ́n lọ ṣiṣẹ́ láabi yìí ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù ìkíní ọdún 2023 ní agbègbè Ìlúpéjú ní ìpínlẹ̀ Èkìtì Àpáta bá ń sọ wípé ṣẹlẹ̀ àwọn méjèèjì o inú ilé ọ̀gbẹ́ni kan tó ń jẹ́ Ògúnyẹmí Káyọ̀dé òun mà ní wọ́n jáwọ̀ tí wọ́n sì jí àwọn nǹkan tó ń lo iná tí wọ́n jí mátírẹ́sì tó fi ń sùn àti àwọn nǹkan míì àní iye tí ó tó sẹ́ ó lọ bí ẹgbẹ̀rún lọ́nà okòólélẹ́gbẹ̀rin ó lé márùn-ún 825,000 naira òun ni gbogbo rẹ̀ ó sì ti wá sọ fún mi ló bá ń rọ ilé ẹjọ́ wípé àwọn méjèèjì ẹ lọ sọ wọ́n sí ọgbà atúnidá atúnirọ títí tá a fi mọ retí ọ̀rọ̀ láti ẹnu ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ fún àwọn aráàlú ẹni tó wá jẹ́ adájọ́ ọ̀hún chief magistrate Kẹ́hìndé Awóṣìkà ló bá ní ó dá o pẹ̀lú ń tẹ́sọ yìí ẹ lọ kó àwọn méjèèjì sínú ọgbà atúnidá atúnirọ náà lóòótọ́ títí tá a fi gbọ́ èsì láti ẹnu ilé iṣẹ́ náà títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù ìkẹrin ọdún 2023 táàtún wá tún ìgbẹ́jọ́ wọn mú April 27 2023 adájọ́ bá ní bí Clark ṣe ń pariwo tó ń sọ pé court adájọ́ ní àìráìsì bóun ṣe ráìsì báyìí gbogbo ẹ̀ ọkọ̀ bíìsì àwọn ọmọ ọlọ́mọ wọn lọ kó wọn sínú ọgbà atúnidá atúnirọ àwọn ìbejì méjì rèé o ẹni ọdún mọ́kàndínlógún tí wọ́n lọ jí àwọn nǹkan tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà okòólélẹ́gbẹ̀rin ó lé márùn-ún 825,000 ní ìpínlẹ̀ Èkìtì òun nílé yìí ti wáyé. ó dá àárọ̀ tòní ẹja fìmọ́ ń bẹ̀yẹn lórí kíkàwé ní lónìsàn tá a bá lọ sókè lọ́wọ́ náà bàbá bọ̀ á mọ ibi tó kàn. wà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún tí ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. káàbọ̀ padà ó yá abala tá a wà yìí tó sì ti kàn òun ni abala bí ta ti mú kókó tá a gbẹ̀sí bí ọ̀nà ẹ̀ fún yín láàárọ̀ tòbí láàárọ̀ yìí jáwọ́ apá bíi ti wọ́n ti sọ wípé ṣẹ́gẹ́ ọmọ Nàìjíríà wọn yóò míì sí ààrẹ Muhammadu Buhari gẹ́gẹ́ bá ti ṣe míì sí Jonathan lákòókò tí òun náà kò dépò ààrẹ Muhammadu Buhari ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kùgbàkùgbé lọ́mọ Nàìjíríà sọ sí wọn wọ́n pé nǹkan ò da wọ́n jiyàn gbé ń báyìí kàṣà ń báyìí kàwòdì àmọ́ lápá bíi tí a wà yìí síbẹ̀síbẹ̀
wọ́n pe àwọn ọmọ nàìjíríà láìpẹ́ jọjọ wọn yóò bẹ̀rẹ̀ sí máa pariwo ààrẹ buhari ẹ máa bọ̀ ẹ wá gbà bọ́ ti pé jonathan nígbà náà ẹ jáwọ́ apàmì ńlá àrò tó yìí. tí èèyàn bá ṣe eré wọ́n á sọ̀rọ̀ ẹ̀ bí ó sì ṣe eré náà wọ́n á sọ̀rọ̀ ẹ̀ kò sẹ́ni tí èèyàn kọjá lára ẹ̀ tí wọ́n ní sọ̀rọ̀ ẹ̀ ámísì aláṣẹ muhammadu buhari torí àwọn èèyàn mọ̀ sọ tó bá jẹ́ wípé ìjọba tó ń bọ̀ tí ìjọba tó ń bọ̀ bá ṣe dáadáa wọ́n mọ̀ ní ó mà ṣe ò láyé muhammadu buhari wọ́n ti jíyàn gbé tó bá sì jẹ́ pé ìjọba yẹn ò ṣe dáadáa ni á tún mọ̀ ní aláṣẹ buhari nígbà tí ẹ̀gàn àti ẹ̀tún ń fapá jánu aṣọ pé ó pọ̀ láì mọ̀ wípé iṣẹ́ gan la tún lọ bọ́ sínú iná bákan sí méjì èèyàn ń sọ dáadáa ìwọ̀sán ní sọ̀díkì bó o bá èèyàn ò lè dúró síbì kan náà títí bó o bá ṣiṣẹ́ níbì kan bó o bá kú òun bẹ́ẹ̀ bó bá jẹ́ pé ipa rere lo níbi àwọn èèyàn ní ọmọ yẹn ń gbò wà níbí tó bá sì jẹ́ pé ipa burúkú ni àmàdúpẹ́ kí ní burúkú yìí lọ ó lọ́nu kò sí bá àṣẹ ní mísẹ̀ aláṣẹ muhammadu buhari ká sọ̀rọ̀ nípa ti Goodluck Ebele Jonathan ti ṣe aláṣẹ tẹ́lẹ̀ rí tó gbé àṣẹ sílẹ̀ ohun kan táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa rántí ẹ̀ fún ni pé kò sí aláṣẹ náà lórílẹ̀-èdè yìí tó ṣe sáà kan tó sì fi tinútinú láti gbé ìjọba sílẹ̀ kì í tiẹ̀ ṣaláṣẹ nìkan kò sí ẹnikẹ́ni tó ní í ṣe pẹ̀lú ipò àṣẹ lórílẹ̀-èdè yálà gómìnà tàbí aláṣẹ tó lè láǹfààní láti sọ pé mi ì ní ṣe ju sáà kan lọ ó tún wá gbégbá àpótí fún ẹlẹ́ẹ̀kejì wọ́n sì fẹ́ yín ẹ̀ nọlẹ̀ pẹ̀lú ẹ̀ náà tinútinú ló ṣètò àwọn nǹkan yẹn tó sì gbé ìjọba sílẹ̀ kéèyàn kí kó lù lọ́gọ̀ ẹ̀ náà ṣùgbọ́n aláṣẹ muhammadu buhari nígbà táwọn ó ṣe àkọ́kọ́ wọn gbélé lẹ́ẹ̀kejì àwọn ènìyàn jáde nígbà tí Babátúnjáwé Olúborí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tó wá di àsìkò pé afẹ́fà ìjọba lé ẹlòmíì lọ́wọ́ tó rọ́pò kọ́wọn ti parí sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá ń sọ wípé míì ní ọmọ oyè kan o tí mo fẹ́ tẹ̀lé ẹni tó bá jáwé olúborí lèmi ò gbéjọba lẹ̀ fún ká sọ pé wọ́n bá fẹ́ ṣe dáadáa ni wọ́n àti ẹgbẹ́ òṣèlú wọn lẹ́yìn ṣùgbọ́n nítorí pé bàbá ó fẹ́ jókòó sí orí ìgànná ó fẹ́ sit on defence kò fẹ́ bọ́ sọ̀tún kò fẹ́ bọ́ sọ̀sì kò fẹ́ ṣe tibí kò fẹ́ ṣe tọ̀hún míì sì lè ṣe ẹ̀yàn kò lè wá ṣe nǹkan tí àwọn èèyàn ò ní láti sọ nítorí pé wọ́n sọ wípé inú òfin nínú ọ̀la lọ́mọ pàǹdọ̀rọ̀ ó gbòpá sí àkókò ìjòyè ó sàn ju ẹnu mi ò ká lù kí bàbá ó sọ ẹni lágbájá báyìí ni mo tì lẹ́yìn òun ni mo dúró sẹ́yìn rẹ̀ ẹ rántí ayé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tí wọ́n jẹ́ aláṣẹ lórílẹ̀‐èdè yìí wọ́n dìídì sọ nígbà yẹn ni pé Umar Musa Yar'Adua lèmi fẹ́ fà á lẹ̀ o òun ni mo wà lẹ́yìn ẹ̀ o ó dà ẹ tún jẹ́ ká wo sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ti ìpínlẹ̀ Ògùn bí nígbà tí wọ́n ń dù ú ta ni yóò jọ mọyè tí lágbájá ó tẹ̀lé o ẹ mọ́ gbàgbé pé ètò ìṣèjọba àsìkò ètò ìdìbò tó wáyé lọ́dún 2019 ẹ̀yìn Abdulkabir Akínládé ni wọ́n wà ṣùgbọ́n lásìkò yìí wọ́n ń sọ tòun tẹnu gbogbo ìgbà tó bá ń ṣètò polongo ìbò pé ẹ̀yìn barista Bíyì Ọ̀tẹ́gbẹ̀yẹ ní mọ́tò sí o wọ́n ti dúró ṣùgbọ́n aláṣẹ muhammadu buhari wọ́n mú òmù lómù wọ́n mú wèlúwè ni wọ́n wá jẹ́ ká mọ̀ wọ́n wá sọ pé tá a bá ti mú òmù tí ò bá ti jò mú àáfilẹ̀ bá a bá mówè bí ò bá jòwè á sọ́lẹ̀ náà ni wọ́n ti wá dẹ nìkan tó fẹ́ wọlé sí gbogbo ariwo tí bàbá ń pa ni pé mo fẹ́ lọlé mo fẹ́ lọ sinmi mo fẹ́ lọlé mo fẹ́ lọ ilé náà ilé làbọ̀ sí ni o bàbá sọ bẹ́ẹ̀ ṣó o gbọ́ pé àwọn fẹ́ lọ máa dàwúrà ni wọ́n ń lọ dàwúrà ló ń lọ ẹni pé àwọn fẹ́ máa ti pé iṣẹ́ màálù tẹ̀rí yẹn àwọn ò sílẹ̀. ó dà á lé láǹfààní àti tẹ̀síwájú jù báyìí lọ lórí ètò yìí nítorí pé àkókò ti kó wa ní pápámọ́ra a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mi títí dìgbà míì tẹ́tùmọ̀ aláǹfààní àti máa pàdé ikọ̀ yìí ire àtayọ̀ lójú wa máa rí olóyè adé olódàmílọ́lá Joseph lórúkọ mi apẹ́tẹ́ èdè Alhaji Mikael lórí afẹ́fẹ́ ire àti dùnú kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ kó wa wá. ó dà láàárọ̀ tòní adúpẹ́ àti dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbẹ̀yìn tẹ wá pátápátá à ń gbà ládùúgbà wípé ojú tẹkún wò wá tẹ́rí yẹn kò ní fọ́ bẹ́ẹ̀ etí tẹkún gbọ́ wa kò ní di sọ́ní Sodiq Abiodun mo ń dágbé láàárọ̀ tòní wípé tí dìgbà míì ẹ̀jẹ̀ á tún pàdé o. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúrò ń bẹ̀.
má gbé kúrò ńbẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.